níbi Yagogo ní àwa wà Yagogo ní number 3 ní mi number 2 mo jẹ́ number 3 mo jẹ́ number 2 ṣó ya we nínú mákẹ́ẹ̀tì àkóyísọ̀ndà ṣége yaro da ubanka ushe shege yaro dan daga tukubanka go chuki daga abulai bugu ne o rí pé mo jàbókí ṣe rí pé mo wá ọlọ́ba ti yẹ ẹ̀jẹ̀ ibi tó bá ń fi church àwa ọgọ́ làwa ti bẹ̀rẹ̀ madness wa Abuja product me Abuja product if you do anyhow you go collect I go mend you iron bender I go bend you when you get sense or push sense I go mend ọmọ ẹni tí mo nà that boy tí mo nà ó lè ní ọmọ tí ó lọ gbé oṣó mi ó gba gbogbo ẹ̀ ó sá lọ ní láti bí 1 year mo wá ká mọ́ ilé ikú ilé àrùn ìyẹn ṣáìn mo ṣe mọ́rọ̀ ọmọ mẹ́lọ you go do video with me you go say I sit there with am go dey collect show owó show mi mo bàjá sí.